Ẹgbẹ̀rún lọ́nà 42 akẹ́kọ̀ọ́ jàǹfààní àwọ̀-ojú ọ̀fẹ́ lọ́sùn. Àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún 42 káàkiri iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti jàǹfààní gíláàsì ojú lọ́fẹ̀ẹ́ báyìí, gẹ́gẹ́ bí alákòóso àjọ adójútòfò ìlera ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun Health Insurance Scheme, Dókítà Abdulrasaq Akindele ṣe sọ lẹ́yìn tí àwọn dókítà ṣàyẹ̀wò ojú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n rí pé púpọ̀ nínú wọn ló nílò àwọ̀-ojú. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún lọ́nà 25 làwọn kọ́kọ́ múra fún, ṣùgbọ́n nígbà tí ó di pé wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ, kíá ni Gómìnà Adeleke pàṣẹ kí wọ́n fún gbogbo wọn ní gíláàsì. Akindele sọ síwájú pé púpọ̀ àwọn ọ̀dọ́ náà ni wọ́n nílò gíláàsì, nígbà tí àwọn kan nílò oògùn, ṣùgbọ́n tí wọn kò mọ̀ àfìgbà tí ìjọba ṣàgbékalẹ̀ ètò àyẹ̀wò náà. Ó ní káàkiri àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀ṣun lètò náà ti ń wáyé láì gba owó kankan lọ́wọ́ òbí àwọn ọmọ náà. Ó gbóṣùbà fún Gómìnà Adeleke fún ìfẹ́ tí ó ní sí ìlera àwọn ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tí wọ́n yọ̀ǹda àwọn ọmọ wọn fún àyẹ̀wò náà. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jàǹfààní ètò náà ní ìlú Òṣogbo, Ìkìrun, Ẹdẹ, Ìléṣà, Ìwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Gómìnà Adeleke àti àjọ OHIS fún ètò ńlá náà.